Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Haji Sauty, ìkọ́kọ́ tí ẹ wá síbi lẹ́mí nípa ọ̀rọ̀ ìjọba Nàìjíríà tí wọ́n pariwo pé kí church kí wọ́n ìdúró ti further notice. Kí mọ́ṣáláṣí káwọn náà dúró ti further notice. Kí ni ìkọ́tẹ́ yìí rí nípa èyí tí ṣèjọba yìí? Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ fún Ọlọ́run. Àtọrọ ìkẹ́gẹ́ fún aláìlọ nígbà Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ tí ẹgbẹ́ wa sheik ọ̀rọ̀ ńlá ni tó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ ńlá fún gbogbo kámẹ́ Nàìjíríà nìkan fún gbogbo ayé. Torí tá bá ń sọ̀rọ̀ COVID-19 gbogbo all over the world. Ṣùgbọ́n ní Nàìjíríà wá ń bí báyìí tí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wá sọ pé solution ní sinimá ti mọ́sálásí àti church. Lọ́dọ̀ tèmi kò sí solution bẹ́ẹ̀ yẹn. Ok, èmi ti ẹ̀rọ kọ̀ọ̀kan pé àbí ìjọba Nàìjíríà àbí wọn fẹ́ ká sí lọ́wọ́ Nàìjíríà because mo rò kọ̀ọ̀kan pé ẹni kí bank kí wọ́n ṣí, ẹni kí àwọn market kí wọ́n ṣí, àìmọye oríṣiríṣi market. When we are talking about market in this country, in Nigeria, we have Alaba International Market. Yeah. We have Trade Fair. We have Arena Market, Oshodi. Yes. Isaleko Market. Gbogbo nǹkan yìí. Ara àwọn èèyàn tí wọ́n pọ̀ níbẹ̀. First Bank, àwọn èrò, Sky Bank, gbogbo ẹ̀. Báńkì lọ lóríṣiríṣi tí èrò ń wọ́pọ̀ tí wọ́n pọ̀ mẹ́. But why tó wá jẹ́ pé gathering mosque or church òun nìjọba sọ pé àwọn ò fẹ́. Èmi wò pé ó dàbí èṣù ti fẹ́ gbàjọba lóyè àbí kí ni. Tẹ́ bá rò bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ èsì tó ń rí bẹ́ẹ̀ ìtẹ́mi rí bẹ́ẹ̀ ni pé tó ń ṣe àwọn ìjọba wa òun ni pé ìbẹ̀rù ìfòyà tó pọ̀ jù fún wọn. Wọ́n bìlífù pé ibi tí èrò bá wà náà nìyẹn ti lè kó kíní kò síbi tá a ti máa ń kó jọ. Ok, tá a sọ pé ibi tí èrò bá wà ni wọ́n ti ń kó ṣe èrò sínú ọjà yẹn kò sí distance o. Mo witness pé at least mo lọ sí àìmọye ọjà láìpẹ́ yìí. Yes. Kò sí distance kódà even no smartphone kálù wọn lò. Rí pé níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni olóró rí wọ́n kọ́ ti market náà ìsinmi wọ́n tẹ̀ ti mọ́sálásí wọ́n tẹ̀ ti church later pàtó wọ́n á rí pé ń kó ní abáràlú náà tó wá fọgbọ́n sí náà tó sí ọjà kì í ṣe pé ẹrú pẹ̀lú ìbẹ̀rù gan náà wọ́n fi sí ọjà ọ̀nà náà. Pẹ̀lú bẹ̀rù ni pé ok kí ló tún wọ́n fi ìbẹ̀rù yẹn sí mọ́ṣáláṣí because nínú Quran Karim Quran ni wa nunazzilu minal Qur'ani bismillahir rahmanir rahim wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minina wa la yazidu zalimina illa khasara. Quran ni mo sọ Quran kalẹ̀ pẹ̀lú ìwòsàn fún yín, ìwòsàn bẹ́ẹ̀ ìkẹ́ bẹ́ẹ̀. So that's the way tí nǹkan báyìí bá rí báyìí Ọlọ́run ló yẹ ká képe. Even èmi prefer pé kí wọ́n close market àti báńkì yẹn kí wọ́n close ẹ̀ kí wọ́n wá jẹ́ kí church àti mosque kó máa lọ because ibẹ̀ lè ní òkú àdúrà máa gbà àbí kí ni. Bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ tẹ́lí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ọ̀dà tó tọ́ ìtọ́jú pé bá yí àwọn ìjọba wa bẹ́ẹ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run ni ká padà sí kan sí mọ́sálásí àti church. Ṣùgbọ́n ṣe rí ọjà nì tó bí yẹn tó gbẹ̀yìn lọ́kọ́ ṣáájú ojú ni pé aráàlú ké ara ni àwọn èèyàn ibi ń pa wọ́n. Okay. Tí o bá ti sí market tí o sí kárajà kátajà níbo lára ti fẹ́ jẹ tó ìdí tó fáwọn tó fi kọ́ mójútó ẹ rí i pé ibi táwọn gan ti kọ́kọ́ gbé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ kíní tán fẹ́ ti gbogbo ẹ̀ fi ti pa ibi tí ìjọba fúnra ẹ̀ ti ń rí owó gọ́ọ̀mẹ̀ ẹ̀rí wọn ti bẹ̀ wọ́n ní kó máa fẹ́ ti Nàìjíríà economic wọ́n ti gbogbo ẹ̀ fi rẹ̀ àmọ́ àpapọ̀ pọ́ọ̀tù ní kankan ní tírélà ní kọ́ máa lọ àwọn èèyàn ṣiṣẹ́ aráàlú lẹ́nu kan dúró torí pé yóò affect ìlú wa. Kí Ọlọ́run ṣàánú wa. Àmín. Ẹ̀yin tí ó wà nílé èyí tí máa jẹ́ kó yé wa ni pé tíjọba ní kẹ́ má lọ mọ́ṣáláṣí tí wọ́n ní kẹ́ má lọ sí church ẹ má fi Ọlọ́run sílẹ̀ nínú ilé o ẹ má fi Ọlọ́run sílẹ̀ nínú ilé yín ẹ kírun pípé ẹ sì gbàdúrà inú ilé sí Jésù Kristi yín kẹ́yìn mùsùlùmí ká gbàdúrà
ká fi kàsọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká fi padà sọ́dọ̀ Ọlọ́run ipe káwa máa lè pè nínú aburú bẹ́ẹ̀ tí kọ́kọ́ tẹ̀ tún bẹ̀. ó tẹ Trump Amẹ́ríkà ló lágbára jù bí Trump ṣe wà yẹn Trump kan sọ pé káwọn ilé ìjọsìn kí wọ́n lọ open ibi even tí gómìnà kan bá ní kan máa open òun máa lo fọ́ọ̀sì òun lórí wọn ibi kan lọ open wáyé ló wá ṣe ìjọba Nàìjíríà. ó ti yé ìjọba Amẹ́ríkà wípé ìyà tí ń ṣe àwọn lọ́wọ́lọ́wọ́ yìí kò sẹ́ni tó lè gbà wọn tó di Ọlọ́run àbọ̀ kèye yáwọ̀ kèye náà ìjọba Nàìjíríà a ní láti kọ̀ọ̀rọ̀ wá sí wọn. ok tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wà nílé gẹ́gẹ́ bí mo ṣe sọ tí wọ́n bá ní a máa lọ Kùránì ti sọ̀rọ̀ Kùránì náà ni àti ọ̀láà wà àti rasula wà ulul amri minkum ẹ tẹ̀lé tèmi Ọlọ́run kẹ tẹ̀lé tàwọn òjíṣẹ́ yín bẹ́ẹ̀ ni kẹ tẹ̀lé àwọn òfin táwọn aláṣẹ bá pa yín ẹ tẹ̀lé àwọn ò sọ pé kẹ lọ sí mọ́ṣáláṣí o àrẹ sọ pé kẹ lọ sí ṣọ́ọ̀ṣì torí pé kẹ lè tẹ̀lé òfin ìjọba bẹ́ẹ̀ nínú ilé yín ẹ má fi tọ́lọ́run lẹ́ o ká wá bẹ̀rẹ̀ sí ní kún fàdúrà lórí COVID-19 ọlọ́run bá ká kúrò lẹ̀ ọba tó ká ní 1918 tó ká àjàkálẹ̀ àrùn gbà ẹ̀ náà bá ṣe gbọ́ nínú tàn ní 1945 ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì òun náà ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ ká kúrò ká kú fọ́lọ́run pẹ̀lú àdúrà kọ́lọ́run bá ká gbogbo eléyìí náà kúrò ọlọ́run ṣàánú wa ọlọ́run yóò wọlé ànábì yóò fi ọlọ́kànbalẹ̀ ìfọkànbalẹ̀ yóò fi sí wa ọba tó ní òun lòun máa ń jáyàn láyà lásìkò tó sọ pé lílà fi Quraishi ìlàtà ṣìdá àdàlìbáyìí àdìlẹ́sì àti àmọ̀ òmìjóyè wà á mímọ̀ òun ní máa ń fi ọlọ́kànbalẹ̀ lásìkò ìjáyà òun ní sì máa ń mú ní yó lásìkò bàtẹ́bí bá ń pààyàn àsìkò jẹ́ àláwà yìí kọ́lọ̀ kò fi ọlọ́kànbalẹ̀ àsìkò ebi láwà yìí kọ́lọ̀ má fi fi pa wá o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum. Wa alaikum assalam.